Sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Kàsíwálé àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò tí níbẹ̀ lẹ́hùn ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀rọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ máa tún kú àbọ̀, ẹ tún kú rọ̀lẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò àyọkà. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ yín náà ní o ní Dayọ̀ Agboola rédíò TV. Ibẹ̀ la fi kalẹ̀ sí o ní Baltimore ní Maryland. Ẹ kú ìkàlẹ̀ o. Ṣé gbàgbé wípé ìwé tá ń kà lọ ní Àdìtú Olódùmarè. Fún àǹfààní àwọn tẹ̀lé bá wa pé níjẹjọ. Àdìtú Olódùmarè ni ìwé tá ń kà lọ. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé bàbá wa D.O. Fágúnwà. Àwọn ni wọ́n kọ ìwé yìí o. D.O. Fágúnwà àwọn ni wọ́n kọ. Àwọn kà fún ìgbádùn wa àti ẹ̀yin ènìyàn wa gbogbo káàkiri àgbáyé. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o, ẹ kú ìfarabalẹ̀ fún olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, èmi alẹ́ èmi gan lọmọ yín, àbúrò yín, àǹtí yín. Èmi ni Ọláyídé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú Gbọ̀ngán, ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé torí ẹyẹ tèmi ò lè fa ipá kan fò. Fún àǹfààní náà tẹ̀lé bá wa pé níjẹ̀jọ mo sọ wípé ibi tá a ti dánu dúró ni ibi tí Iyànadé àti Àdìtú wọ́n ti wálé láti erékùṣù tí wọ́n lọ. Wọ́n ti padà dé ilé. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ìgbà tí wọ́n dé ilé ẹnìkankan ò tẹ̀ tí àwọn èèyàn ò tí mọ̀ wípé bóyá Àdìtú Olódùmarè àti Iyànadé ń fẹ́ra wọn. Fúnra Iyànadé ló máa fẹnu ara rẹ̀ sọ torí ìgbà tó fẹ́ máa jábọ̀ bí nǹkan tó ju àwọn rí ní erékùṣù ṣe ni ó bẹ̀rẹ̀ sí ní máa ní sọ fún ẹ̀gbọ́n rẹ̀ pé onítèmi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ onítèmi. Fúnra ara rẹ̀ ló sọ fún àwọn èèyàn tí wọ́n fi mọ̀ yìí pé òun àti Àdìtú ti ń fẹ́ra wọn. Ó ti ń pè lónítèmi, kò pè ládìtú mọ́, kò pè ní iwájú gọ̀ǹgọ̀, kò pè ní gògòǹgò ọrùn tó ṣe máa ń pè tẹ́lẹ̀ mọ́. Ọ̀rọ̀ wọn ti wọ̀. Ẹ máa ní ẹ rí pé aṣòro ṣe bí nǹkan tọ́lọ́run ò lọ́wọ́ sí, adùn ṣe bí nǹkan tọ́lọ́run fọwọ́ sí, àìwọ̀nà tọ́lọ́run gbé gbà. Wọ́n máa ti fẹ́ra wọn o, wọ́n ti jọ ń bá eré ìfẹ́ wọn lọ. Nǹkan kan wá ṣẹlẹ̀ níbi tá a ti dánu dúró níjẹjọ. Ọ̀rẹ́ Àdìtú eléyìí tó fi sí iléeṣẹ́ rẹ̀ kó tó lọ Èṣù lẹ́yìn ìbejì. Ó máa pitú kan o, ìwé tó kọ sí àtọkọ àtaya. Ibẹ̀ la dánu dúró sí níjẹjọ. Ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lénìí.
èmi á ní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ fi kalẹ̀ sí ẹ jẹ́ ká máa gbádùn rẹ̀ ti ìrọ̀lẹ́ yìí lọ ẹ ṣé. ìwé tí Èṣùlẹ́yìn Ìbejì kọ sí àdìtú Elédùmarè ibẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀ ó kà báyìí ó lọ báyìí pé ajé dùbúlẹ̀ òpópó ìdàrúdàpọ̀ ọjọ́ kejì oṣù kẹsàn-án ní 552 lẹ́yìn ikú olúwa wa. ọ̀gbẹ́ni àdìtú tèmi pàápàá mo yọ̀ lọ́pọ̀lọpọ̀ fún dídé tí Olódùmarè ṣe tí ẹ dé bá gbogbo wa. mo sì ń gbàdúrà lójú méjèèjì pé kí Ọlọ́run ọba lè jẹ́ kí ẹ jẹ iṣẹ́ ọwọ́ yín kí ẹ jẹ́ títí kí ẹ darúgbó kàngẹ́ kí ó tó di pé ẹ kí ayé pé ó dìgbò ṣe. ẹ̀yin náà mọ̀ pé bí a bá wí pé Tádé kò fẹ́ kí nǹkan yín bàjẹ́ ní ilẹ̀ yìí ìbá díẹ̀ ni ènìyàn lè tọ́ka sí kí ó tó tọ́ka sí mi. ẹ̀yin náà rí i pé gbogbo ìgbà tí ẹ fi wà ní erékùṣù iṣẹ́ yín kò dúró rárá. wéré tí ẹ dé ni mo sì ti gbé owó tí a pa kí ẹ tó dé fún yín. mo ka 400 àpò sílẹ̀ gbandi. nísinsìnyí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣòro ṣùgbọ́n mo ní láti sọ láì kọ nǹkan tí yóò mú wá. ènìyàn kì í sábà gba ọ̀rẹ́ rẹ̀ níyànjú pé kí ó má ní obìnrin ṣùgbọ́n obìnrin tí ó bá máa ṣe yín ní ìjàmbá yóò kọ́kọ́ ṣe èmi náà. iyùn adé tí ẹ̀ ń fẹ́ yìí kò tẹ́ mi lọ́rùn rárá. báwo ni kí a ti gbọ́ pé irú ìyàwó yín ló di ẹni tí ń sùn ní ilé onílé tí ó sùn ti ọkùnrin ọlọ́kùnrin kiri gbogbo ní gbogbo ọ̀sẹ̀ tí ó kọjá kò dá mi lójú pé ó sun oorun ẹ̀ẹ̀mejì ní ilé wọn. ọ̀dọ̀ ẹnìkan ní etí ilé wa ní ìsàlẹ̀ yìí ló ń sùn. ojú mi gbangba báyìí ni mo sì fi ń rí i. ẹ̀ẹ̀kan tí ó fura pé mo rí òun wéré ló wá mi wálé tí ó tún pè mí lọ sí ilé rẹ̀. wò mí ọ̀gá mi iyàrá ló mú mi wọ̀. nígbà tí mo dé ilé rẹ̀ tán bí kò bá ṣe ẹni tí ó fẹ́ràn yín ni ìdẹ̀wò ńlá ni eléyìí ní ìbàjẹ́. ṣùgbọ́n èmi kọ̀. èmi tí mo ti jẹ ata àti epo jẹ iyọ̀ yín báyìí ṣáà ni ìwọ ọmọ náà rí. ẹ̀yin ẹ rántí gbogbo àwọn ọkùnrin tí ó kó jọ ní ìjọ́sí nígbà tí ó fi mú egúngún jáde tí ó ń kọrin bú yín kiri. eléyìí ní pàápàá tó ti ya ẹnikẹ́ni lẹ́nu. nítorí náà mo fi orí bàbá àti ìyá yín tí ó ti kú bẹ̀ yín ẹ mú ọwọ́ kúrò ní ọ̀ràn ọmọ náà o. èmi ni tiyín pátápátá láìkú ibì kan. Èṣùlẹ́yìn Ìbejì. báyìí ni ìwé tí ọ̀rẹ́ àdìtú kọ sí rí. àdìtú kì í sì sábà kọ nǹkan sí lẹ́nu ó fẹ́ràn rẹ̀ gan-an ni. ṣùgbọ́n kinní kan péré ló kù tí ó ya àdìtú lẹ́nu. òun ní pé ọ̀sẹ̀ tí Èṣùlẹ́yìn Ìbejì wípé iyùn adé ń sùn lóde yìí ojoojúmọ́ ni ó lọ sí ilé rẹ̀. lọ́sẹ̀ náà ṣá kò ń dúró tó agogo 11 alẹ́ bíi ti máa dúró rí nítorí ó ní iṣẹ́ kan pàtàkì tí ó ń ṣe. síbẹ̀ ó máa dúró tó agogo 9 tàbí 9 nígbà mìíràn. lọ́jọ́ tí ọkùnrin yìí kọ̀wé sí àdìtú gan-an ó kọ ọ̀kan sí iyùn adé báyìí ni èyí ní lọ. òpópó ìdàrúdàpọ̀ ọjọ́ kejì oṣù kẹsàn-án 552 lẹ́yìn ikú olúwa wa. iyùn adé mi tòótọ́ ẹ wò mí ẹ jẹ́ kí n sọ fún yín iyì ilẹ̀ yìí ni ẹ jẹ́ fún gbogbo wa. àwa ń fi yín ṣe fọ́rífọ́rí kiri ni. ẹwà tí Ọlọ́run fún yín ìwà tí Ọlọ́run fún yín ọlá tí Ọlọ́run fún yín ọlá tí Ọlọ́run fún yín ohun orin tí Ọlọ́run fún yín àti ohun gbogbo tí ẹ ní pátápátá Olódùmarè kò ní gbà lọ́wọ́ yín o. ẹ jẹ́ kí n sọ fún yín ẹ ti ṣá ọkàn mi lọ́gbẹ́ púpọ̀ sẹ́yìn. ọgbẹ́ náà ti di nǹkan kò sì sí òògùn tí n kò fi sí tán síbẹ̀ ọgbẹ́ yìí kò jiná. kò sí ọjọ́ tí mo máa rí yín tí mo máa ń lè jẹun bí mo bá dé ilé. ẹ ti wù mí púpọ̀ ẹ wù mí púpọ̀ jù ẹ wù mí tayọ. ní ṣókí mo fẹ́ láti fẹ́ yín ṣe aya kò sì sí ohunkóhun tí ẹ̀ ń fẹ́ tí n kò lè ṣe fún yín. ní ti owó ó wà
ní ti agbára ó wà, ní ti ènìyàn mímọ́ ó wà fún mi dáadáa. Ṣùgbọ́n síbẹ̀ n kò bá ti lè sọ̀rọ̀ yìí jáde fún yín bí kò ṣe nǹkan tí ó ń bọ̀ tí n kò fẹ́ kí ó dé ọ̀dọ̀ yín. Àdìtú tí ó ń tẹ̀lé yín gulegule kò nífẹ̀ẹ́ yín rárá. Obìnrin tí ó ń kó kiri ti pọ̀ jù. Ṣé ẹ mọ̀ pé àjọ ń ṣiṣẹ́ ni? Ojoojúmọ́ ní ń pààrọ̀ obìnrin. Èyí tí ó sòtì lónìí kọ́ ló máa sòtì lọ́la. Èyí tí ó tilẹ̀ wá burú jù lọ pátápátá ni gbèsè. Iṣẹ́ tí èmi rẹ̀ jọ ń ṣe, àdìtú ti bàjẹ́ pátápátá tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ ní òyìnbó ń bọ̀ wá ti ilé rẹ̀ tí ó ní ní ilẹ̀ yìí gbogbo. Bí òyìnbó kò tilẹ̀ ti lé o, ọjọ́ òun pàápàá kò pẹ́ lóde ayé yìí mọ́. Máa wo ohun tí yóò ṣẹlẹ̀ lábẹ́ ọjọ́ 5 lónìí. Nítorí ní alẹ́ ọjọ́ 5 òní ní agogo 9 alẹ́, ọ̀kan nínú àwọn tí àdìtú jẹ ní gbèsè ti wí pé ó ní láti yìnbọn pa á ni. Ìgbà tí ó bá kú ńkọ́, níbo ni kí ti yín gbé sí? Bẹ́ẹ̀ ni nǹkan tí mo gbọ́ dáadáa ni ní abẹ́ igi ọ̀mọ̀ tí kò jìnnà púpọ̀ sí ilé yín ni wọn yóò ti yìnbọn sí i, ibẹ̀ ni yóò sì kú sí. Jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé ọ̀rọ̀ mi yìí. Mò ń fẹ́ ìsìn ní alẹ́ ọ̀la. N ó dúró sí abẹ́ igi ọsàn tí ó wà létí ilé yín ní nǹkan agogo 9 alẹ́. Ibẹ̀ ni kí ẹ ti bá mi. Èmi ni tiyín títí ọjọ́ ikú, èṣù lẹ́yìn ìbejì. Ìwé báyìí ni ẹnìkan ṣoṣo kọ sí àwọn méjèèjì yìí. Ìgbà tí Iyùnadé ka tirẹ̀ tán, ó fi sínú àpamọ́wọ́ rẹ̀. Ó sì ti pinnu pé bí àdìtú bá ti dé lálẹ́ ni òun ò fi lé e lọ́wọ́. Lóòótọ́ àdìtú wá lálẹ́, ṣùgbọ́n ṣe ló rojú korokoro tí ó di ẹnu dúdú. Iyùnadé kì í kò dáhùn. Ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, imú ló fi sọ̀rọ̀. Ìgbà tí ó ṣe ṣá, ó pè sí yàrá kan. Ó dé ọ̀hún, ó kúnlẹ̀. Ó ní òun fẹ́ láti bẹ̀ ní kinní kan àti pé nǹkan náà ni pé kí àdìtú lọ ṣọ́ra púpọ̀ lára èṣù lẹ́yìn ìbejì. Kí ni àdìtú gbọ́ bẹ́ẹ̀ sí? Ṣe ló bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ búburú sọ sí Iyùnadé. Ó ní kí èmi lọ ṣọ́ra lára èṣù lẹ́yìn ìbejì. Ìwọ Iyùnadé gan ni mo ní láti ṣọ́ra lára rẹ. Ìwọ rádaràda kan lásán yìí. Iyùnadé kò gbé. Ó rọra dìde ní ilẹ̀ tú. Ó bọ́ sí yàrá. Ó gbé àpamọ́wọ́ rẹ̀. Ó fa ìwé èṣù lẹ́yìn ìbejì yọ. Ó fi lé àdìtú lọ́wọ́. Ó fi àdìtú sí ọ̀dẹ̀. Ó bọ́ sí àgbàlá. Ó ń wá oúnjẹ. Àdìtú ka ìwé. Ó mọ ọwọ́ èṣù lẹ́yìn ìbejì dáadáa. Ó tún ìwé kà. Ó tún kà. Ó kà á títí ìtìjú papọ̀ mọ́ ìyanu. Kò sí ẹni tí ó fi ẹ̀yìn ènìyàn jalè bẹ́ẹ̀ rí. Àdìtú dìde. Ó dé àgbàlá. Ó dọ̀bálẹ̀ tán níwájú Iyùnadé, obìnrin rẹ̀ àfẹ́sọ́nà. Iyùnadé àti àdìtú rọra dákẹ́ jẹ́jẹ́. Ìgbà tó di alẹ́ ọjọ́ tí ó ní òun bọ̀ wá gba èsì, àdìtú rọra yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ wo abẹ́ igi ọsàn tí èṣù lẹ́yìn ìbejì dárúkọ. Kedere lórí èṣù lẹ́yìn ìbejì tí ó dúró tí ó ń retí Iyùnadé. Àdìtú kì í ṣe ẹni tí ń ṣe nǹkan jàùjàù. Ó mọ̀ pé ó kù ọjọ́ 4 sí i tí èṣù lẹ́yìn ìbejì wípé ẹnìkan yóò dúró di òun tí yóò pa òun. Ó ti fura yìí pé èṣù lẹ́yìn ìbejì gan ni ẹni tí yóò yìnbọn náà. Kí ó tó di ọjọ́ yìí, àdìtú ti bá àbúrò èṣù lẹ́yìn ìbejì di ọ̀rọ̀ kan pọ̀. Ó ní òun fẹ́ láti ṣe nǹkan kan tí yóò pa èṣù lẹ́yìn ìbejì lẹ́rìn púpọ̀. Òun fẹ́ kí àbúrò rẹ̀ gan yọ sí ní ibì kan báyìí tí èṣù lẹ́yìn ìbejì yóò ṣe bí òun. Àdìtú ni ó bá àbúrò èṣù lẹ́yìn ìbejì yìí dì dáadáa pé kí ó má jẹ́ kí ẹ̀gbọ́n òun gbọ́. Ó wá mú aṣọ ti ara rẹ̀. Ó fi wọ àbúrò èṣù lẹ́yìn ìbejì. Ìgbà tí ilẹ̀ bá ṣú tán ní nǹkan yìí yóò tó ṣẹ gẹ́gẹ́ bí ìwé èṣù lẹ́yìn ìbejì. Ìgbà tí ilẹ̀ wá ṣú wà yìí o, àbúrò èṣù lẹ́yìn ìbejì ń bọ̀ nínú aṣọ àdìtú Olódùmarè ní ọ̀kánkán ibi tí àdìtú máa ń bá lọ sí ilé Iyùnadé ní alaalẹ́. Rírí tí èṣù lẹ́yìn ìbejì tí ó ti gbé ìbọn lọ́wọ́ rí, ó ṣe bí àdìtú ni. Kẹ̀mù ìbọn dáhùn. Àbúrò èṣù lẹ́yìn ìbejì kú. Èṣù lẹ́yìn ìbejì kò mọ ẹni tí òun yìnbọn sí nítorí yíyìn tí ó yin ìbọn
ni ó ti sá lọ. Èrò rẹ̀ ni pé òun ti pa àdìtú Olódùmarè. Àfi àdìtú àti Iyùnadé nìkan ní gbogbo Ajédùbúlẹ̀ ni wọ́n mọ ẹni tí ó kú àti ẹni tí ó pa á. Ìgbà tí Èṣùlẹ́yìnbejì tilẹ̀ ti sá lọ kò sábà ilé lọ. Ìlú kan tí ó wà lágbègbè Ajédùbúlẹ̀ ló kọ orí sí nítorí kí ọ̀ràn ikú àdìtú má bàa kan òun rárá. Ó jí dé ní òwúrọ̀ ọjọ́ kejì ní nǹkan bí agogo 8 àbọ̀. Ẹ wá wo bí ara rẹ̀ ti máa gbọ̀n tó, tí ó jẹ́ pé bíbọ̀ tí ó ń bọ̀ àdìtú àti Iyùnadé ló pàdé tí wọ́n fi ọwọ́ kọ́ ara wọn lọ́wọ́ tí wọ́n ń lọ. Àwọn ló sì kọ́ kí ti àbúrò rẹ̀ tí ó kú. Àdìtú kò fi ìwé Èṣùlẹ́yìnbejì sílẹ̀ rárá, kò tí ì fẹ́ bá a ṣe ẹjọ́. Ó fẹ́ kí àwọn ọlọ́pàá inú ṣe ìwádìí wọn bí agbára wọn ti tó ná. Kì í ṣe pé kò ní sọ gbẹ̀yìn, ṣùgbọ́n kò tí ì fẹ́ sọ. Ó sì pa á láṣẹ gan fún Iyùnadé pé kí ó má sọ fún ẹnikẹ́ni. Ó tó ọ̀sẹ̀ 4 kí àdìtú tó pinnu láti sọ. Àrẹ̀mọ ọba Ajédùbúlẹ̀ jẹ́ ọ̀rẹ́ àdìtú. Ààfin ọba sì ni Ajédùbúlẹ̀ ti fẹ́ kó ọ̀ràn náà lọ. Ṣùgbọ́n ní ọjọ́ gan tí àdìtú lọ sí ààfin tí ó dá ọ̀rọ̀ náà sílẹ̀, bí ó ti fi ẹnu bà á tí ó dárúkọ Èṣùlẹ́yìnbejì ní àrẹ̀mọ tí ó lọ kí ju ọwọ́ sí pé kí ó pa ẹnu rẹ̀ mọ́. Àwọn ń fẹ́ mú ní ààfin ní àkókò náà. Ó ti bá ọ̀kan nínú àwọn ìyàwó àrẹ̀mọ ṣe ètò pé òun bọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó mọ̀ pé ọba kò gbọ́dọ̀ rí ọkùnrin kọ́kùnrin pẹ̀lú obìnrin ààfin. Onítàn ti wí fún ọkọ rẹ̀, wọ́n ti tò ènìyàn ká ẹ̀yìn ilé gbogbo. Kò pẹ́ Èṣùlẹ́yìnbejì wọlé obìnrin, ṣùgbọ́n ó wọ̀ àìwọ̀ ní àrẹ̀mọ dé tí ó kan ilẹ̀kùn obìnrin. Èṣùlẹ́yìn wà nínú ilé. Ó ní, ta ni? Onítọ̀hún náà dáhùn, baálé ni. Wẹ́rẹ́ ni Èṣùlẹ́yìnbejì mú ìkòkò ńlá gìdànyìn kan tí ó ṣí bo orí. Àrẹ̀mọ wọ ìyàrá, ìyàwó ṣẹ́jú sí i. Ṣíṣí tí wọ́n ṣí ìkòkò tí Èṣùlẹ́yìn wo ojú àrẹ̀mọ, gbùrà tí ó ta, ó bi àrẹ̀mọ lulẹ̀. Àrẹ̀mọ yí bítábítá. Àwọn ọmọ ilé ọba wọ́n gbá tẹ̀lé. Ó ságun orí ilé, wọ́n gun orí ilé tì í. Ó ságun orí igi, wọ́n ń bẹ́ igi ní ìsàlẹ̀. Ó tó já lórí igi. Ó di odò, ó bẹ́ lu omi. Wọ́n bẹ́ tì í. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n mú Èṣùlẹ́yìnbejì. Wọ́n bẹ̀rẹ̀ sí gbá lójú gbá ní imú títí wọ́n fi mú un tí wọ́n fi tì í mọ́lé. Ṣùgbọ́n ọba Ajédùbúlẹ̀ le púpọ̀. Ìpa oró ló pa Èṣùlẹ́yìnbejì. Ṣùgbọ́n kò pa nítorí ìyàrá obìnrin ọmọ rẹ̀ tí wọ́n ti bá a. Ó pa ní ìpa oró nítorí Iyùnadé ni pé Èṣùlẹ́yìnbejì déédéé ba ọmọbìnrin ọlọ́mọbìnrin jẹ́ tó bí ó ti bàjẹ́ nínú ìwé tí ó kọ sí àdìtú. Bí onítọ̀hún kò rí èyí tí ó tún kọ sí ọmọ náà pàápàá ńkọ́? Bí ìwé tí ó kọ sí ọmọ bá sọnù ńkọ́? Tí àdìtú kò rí, ìbá ba ayé ẹni méjì jẹ́ kalẹ̀. Ìbá tó bá ti ìran tí ń bọ̀ jẹ́. Nítorí ìbá ba ayé àdìtú jẹ́, ìbá sì tó bá ti Iyùnadé jẹ́. Bẹ́ẹ̀ ni ìbá ba ayé ọmọ inú wọn jẹ́. Ọba ní, ènìyàn báyìí ikú oró ló yẹ kí ó kú. Àwọn ènìyàn ní láti fi hàn pé àwọn kọ̀ ọ́ láyé, Olódùmarè sì máa kọ̀ ọ́ lọ́run. Ẹ mú un, ẹ yọ ojú rẹ̀ kan, kí ẹ yọ sílẹ̀ kí n máa wò níwájú mi nísinsìnyí. Báyìí ni ọba náà sọ. Wérewére ni wọ́n yọ ojú Èṣùlẹ́yìnbejì kan. Lẹ́yìn èyí, ọba náà tún pàṣẹ, ẹ yọ ìkejì, mò ń fẹ́ ní wérewére. Wọ́n tún yọ ojú kejì. Lẹ́yìn náà ó ní, ẹ gé apá rẹ̀ kan, kí ẹ fẹ́rẹ̀ gé já. Ẹ gé apá kejì bẹ́ẹ̀. Ẹ gé ẹsẹ̀ rẹ̀ kan, kí ẹ fẹ́rẹ̀ gé já. Ẹ tún gé ìkejì bẹ́ẹ̀. Ẹ má ṣe gé wọn já pátápátá. Wọ́n tún ṣe léyìí. Èṣùlẹ́yìnbejì wà nínú ìrora ńlá. Nígbẹ̀yìn, ọba ní kí wọ́n gbé ọkọ̀ òun ńlá tí wọ́n fi ń kó kòkó jáde, kí wọ́n máa mú Èṣùlẹ́yìnbejì, kí wọ́n dì í mọ́ táyà ọkọ̀ lọ́nà tó jẹ́ pé dípò kí táyà fi ara balẹ̀, ara Èṣùlẹ́yìnbejì ni yóò fi balẹ̀. Ẹ̀yìn náà ọba wí pé kí wọ́n wa ọkọ̀ náà lọ ní nǹkan bíi máìlì 10, kí wọ́n wá mú àbọ̀ fún òun. Ó pàṣẹ báyìí tán, ó dìde, gbogbo ènìyàn sì ké kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà.
ìgbà tí wọ́n fi máa dé apá ti já sọnù sínú igbó, ẹsẹ̀ ti sọnù sínú ọ̀dàn, orí èṣù lẹ́yìn ìbejì ti já sínú omi. Ìgbà tí ó ṣe tí àdìtú Olódùmarè gbéyàwó, ó rí i pé Iyùnadé kò mọ ọkùnrin kan rí nínú ayé kí ó tó di pé ó fẹ́ òun. Púpọ̀ nínú àwọn ọmọ ènìyàn ní òde òní ló yẹ kí wọ́n kú ikú tí èṣù lẹ́yìn ìbejì kú. Àwọn wọ̀nyí kò sí fún ìlọsíwájú fún ẹnikẹ́ni, wọ́n wà fún ìbàjẹ́. Àwọn ní igi ẹ̀gún, igi òṣùṣù láàrin ọmọ ènìyàn. Púpọ̀ nínú àwọn ọkùnrin ni wọ́n ti sọ obìnrin àǹfààní nù nítorí wọ́n ti bọ́ sí ọwọ́ àwọn igi ẹ̀gún wọ̀nyí. Ẹ wo èṣù lẹ́yìn ìbejì, ọ̀rẹ́ gan ni fún àdìtú Olódùmarè. Síbẹ̀ ẹ wo ìbàjẹ́ tí ó ṣe. Òun gan ni ó gba àdìtú níyànjú kí ó fi Iyùnadé sílẹ̀. Àṣé òun gan fẹ́ láti fẹ́ Iyùnadé ni. Ẹnikẹ́ni tí ó bá ní èrò pé inú ìwé nìkan ni a ti lè ka ìtàn yìí àti pé kò sí irú rẹ̀ nínú ayé mọ́. Òmùgọ̀ pátápátá ni olúwa rẹ̀, òmùgọ̀ olúwa rẹ̀ ni ó ta òmùgọ̀ gbogbo yọ. Èṣù lẹ́yìn ìbejì pọ̀ lọ ṣú. Àwọn ni wọ́n ń pín púpọ̀ níyà nínú àwọn àfẹ́sọ́nà ọkùnrin àti ti obìnrin. Kò sí àní-àní pé àwọn máa jìyà tiwọn náà. Wọ́n ní láti jẹ púpọ̀ nínú rẹ̀ lóde ayé, wọn yóò máa jẹ ìyókù lóde ọ̀run. Ẹ ká tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn Olúfì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ń lọ, aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ló ti níbẹ̀ lẹ́hùn ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ lákọ́kún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣé o, bó ṣe jẹ́ ìgbọ̀rọ̀ gẹ́gẹ́ lẹ ti gbọ́ yẹn o, bóyá ṣe ń dọ̀yìn wa orí ètò àyọkà la wà pẹ̀lú Ọláyídé ọ̀rọ̀ pọ̀. Ẹ ṣé, ẹ bá wa fi kalẹ̀ sí i. A wà ní ojú ewé ìkejìléní àádọ́rùn-ún. Ẹ̀yìn ìgbéyàwó àdìtú Olódùmarè ní àkórí ẹ̀. Ìgbéyàwó àdìtú Olódùmarè ohun Iyùnadé dùn tó bẹ́ẹ̀ tí dídùn rẹ̀ ṣòro láti ṣe àpèjúwe. Nítorí Ọlọ́run bùkún ọkùnrin náà púpọ̀. Ó ní owó náà tí kò ṣeé fi ẹnu sọ. Òun pàápàá sì lawọ́ kò láhùn kankan rárá. Ó ń rawọ́ gan-an ni. Ọba ńlá gbogbo ló péjọ pẹ̀lú adé orí wọn. Ó náwó níbi ìgbéyàwó rẹ̀ yìí gan-an ni. Ìjòyè pàtàkì tẹ̀lé ara wọn gẹ́rẹ́rẹ́, tí àwọn ti ìlẹ̀kẹ̀ wọn lọ́rùn, àti olówó tí ó ní mọ́tò ńlá gbọ́lọ̀kù, àti tálákà tó ń fi ẹsẹ̀ rẹ̀ rìn. Kò sí ẹni tí kò jẹ yó dáadáa. Wọ́n jẹ, wọ́n mu, wọ́n jó, wọ́n yọ̀yọ̀. Gbogbo ìlú mìtìtì. Àwọn ọmọ ènìyàn wọlé, àwọn ọmọ ènìyàn jáde. Gẹ́gẹ́ bí àṣà ìlú Ajédùbúlẹ̀, ọ̀nà méjì pàtàkì ní ìnáwó irú ìgbéyàwó bẹ́ẹ̀ ní láti pín sí. Ọ̀nà kìíní ni kí oníyàwó náwó ìgbéyàwó bí a ti kà sílẹ̀ yìí. Ọ̀nà kejì ni pé kí ó dá gbogbo ènìyàn lárayá nínú ilé ẹnúdùnjuyọ̀. Ilé ẹnúdùnjuyọ̀ wà fún ìtàn sísọ. Bí ẹnikẹ́ni bá sì ti máa ṣe ìnáwó yìí, ó ní láti lọ bá mọ́gàjí ilé ẹnúdùnjuyọ̀ kí ó polówó káàkiri ìlú, kí ó fi ìwé lẹ ìta káàkiri. Ṣùgbọ́n ó ní láti fún mọ́gàjí ilé yìí ní owó púpọ̀. Wọ́n fẹ́rẹ̀ má ní iṣẹ́ méjì tí wọ́n máa ń ṣe nínú ilé ẹnúdùnjuyọ̀ ju pé kí wọ́n máa sọ̀rọ̀, kí wọ́n máa gba owó lọ́wọ́. Ẹnu wọn dùn púpọ̀, kò sì sí ìtàn tí kò sí lẹ́nu wọn. Ìgbà tí àdìtú ti sanwó mọ́gàjí fún mọ́gàjí tán ni wọ́n ti fi ìwé lẹ òde báyìí pé kí eku gbọ́ kí ó wí fún ẹyẹ.
kí ọkùnrin gbọ́ kí ó wí fún obìnrin, kí ọmọdé gbọ́ kí ó wí fún àgbàlagbà pé àdìtú Olódùmarè ti gbé Iyùnadé ní ìyàwó. Ó ti náwó fún gbogbo ènìyàn, ó sì ti ṣe ètò fún mọ́gàjí ilé Ẹnúdùnjuyọ̀. Ìtàn sísọ fún àjọyọ̀ yóò bẹ̀rẹ̀ ní agogo 9 òwúrọ̀ ọjọ́ 11 oṣù kẹsàn-án ní 1962 lẹ́yìn ikú Olúwa wa. A pè gbogbo yín láìkú ẹnìkan, mọ́gàjí ilé Ẹnúdùnjuyọ̀. Àkíyèsí yìí ni wọ́n fi sí ìta káàkiri. Ìgbà tí ó sì di ọjọ́ náà, gbogbo ènìyàn pé wọ́n bo ilé Ẹnúdùnjuyọ̀ ṣíkanṣíkan. Èyí tí ó jókòó lé orí àga jókòó lé orí àga, èyí tí ó dúró dúró. Bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ àìmọye ọmọ ènìyàn ni wọ́n jókòó lé orí ẹní lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Ìgbà tí wọ́n jókòó báyìí tán ni mọ́gàjí ilé Ẹnúdùnjuyọ̀ jáde. Àdìtú àti ìyàwó rẹ̀ jókòó lé orí àga gàǹgà kan. Wọ́n gún gẹ́gẹ́ nínú aṣọ. Mọ́gàjí ilé náà lákòókò yìí dàgbà púpọ̀. Gbogbo irun orí rẹ̀ ló funfun lẹ́lẹ́ fún ewu. Ìbá díẹ̀ ni irun náà pàápàá sì tilẹ̀ kù nítorí gbogbo orí ti pá tán. Àárín orí dàbí ìsàlẹ̀ ìṣàsùn ọbẹ̀, ó ń dán kóróko. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ, ó ní, gbogbo ẹ̀yin ọmọ ajé dùbúlẹ̀, mo kí yín. Gbogbo àlejò ajé dùbúlẹ̀, mo kí yín. Mo kí onílé, mo kí àlejò, mo kí oṣó, mo kí àjẹ́, mo kí babaláwo, mo kí adáhunṣe, mo kí olówó, mo kí tálákà, mo kí ẹni tí ó rí jẹ, mo kí ẹni tí kò rí jẹ. Gbogbo ẹ̀yin ìgbàgbọ́, mo kí yín. Gbogbo ẹ̀yin ìmàle, mo kí yín. Gbogbo ẹ̀yin abọ̀rìṣà, mo kí gbogbo yín porogodo. Ẹ wo ìhín, ó nàka sí àdìtú àti Iyùnadé. Àdìtú Olódùmarè gbé Iyùnadé níyàwó. Wọ́n bára mu tàbí wọn kò bára mu. Gbogbo ènìyàn dáhùn, wọ́n ní wọ́n bára mu. Ó bi wọ́n lẹ́ẹ̀kejì, wọ́n dáhùn. Ó tún bi wọ́n lẹ́ẹ̀kẹta, wọ́n tún dáhùn bákan náà. Lẹ́yìn èyí ó wá ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ó ní, kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, mo fẹ́ láti rán yín létí gẹ́gẹ́ bí àṣà wa pé lọ́jọ́ méje lónìí ní àdìtú àti aya rẹ̀ yóò wá sí ìhín tí wọ́n ó dúpẹ́ lọ́wọ́ ará ọ̀run àti ti ayé. Mo fẹ́ kí ẹ wá lọ́jọ́ náà bí ẹ ti wá lónìí, kí ẹ bá tọkọtaya yìí ṣe àjọyọ̀ ìgbésí ayé tuntun wọn. Nínú gbogbo nǹkan tí ó wà ní òde ayé, kò sí èyí tí ó dájú ṣáká ju èrè iṣẹ́ lọ. Bí ẹnìkan bá ń ṣe ibi, ó gọ̀ ni, nítorí ìbágbọ́n ohun ìbámọ̀ pé ibi ń bọ̀ wá bá ibi lọ́wọ́ òun. Bí ènìyàn ṣe oore ṣùgbọ́n tí ẹlòmíràn ń pè ní ibi, kí ó má ṣe bínú, nítorí rere rẹ̀ ń bọ̀ wá fi ojú hàn lọ́jọ́ kan gbangba. Ìtàn tí wọ́n sọ yìí yóò túbọ̀ la ọ̀rọ̀ tí mo sọ yìí yé yín dáadáa. Ọba kan wà ní ayé àtijọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Òkòǹkò lójú abẹ. Ní ti kí a wí pé ọba lówó, kí a wí pé ọba lókìkí, kí a wí pé ọba lọ́lá, kí a wí pé ọba lágbára, kí a sì wí pé ọba bímọ. Aláyélúwò Òkòǹkò kò ní àkàwé. Ó bímọ títí àwọn ọmọ rẹ̀ kò mọ ara wọn mọ́, wọ́n ń fẹ́ ara wọn. Ó ní ilé títí, ó ra gbogbo ilé tí ń bẹ ní odidi ìlú kan pátápátá. 500 ìlú ló ń sìn òun nìkan lásìgbà lọ́dọọdún. Ọba Òkòǹkò, lára ọba Òkòǹkò yìí, bẹ́ẹ̀ ni bí owó ti wà tí ìgbèríko pọ̀ tó náà ni ọlá wà fún un. Àwọn obìnrin rẹ̀ bí wọ́n ti pọ̀ tó ní, ọkùnrin kọ́kùnrin kò gbọdọ̀ pàdé wọn lójú ọ̀nà. Ẹni tí ó bá pàdé obìnrin Òkòǹkò, pípa lójú kan wérewére ni. Kò sí bí obìnrin ti lè pọ̀ tó kí ọkọ má ní ààyò kan. Ọba Òkòǹkò ní ààyò. Ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé sí ni orúkọ rẹ̀ ń jẹ́ Ẹ̀sánbọ̀. Ó fẹ́ràn obìnrin náà púpọ̀, kò sì lè fi ìfẹ́ rẹ̀ pamọ́ lójú ẹnikẹ́ni. Eléyìí kò lè dùn mọ́ àwọn ìyókù nínú rárá, àti pàápàá olórí gbogbo wọn tí ó jẹ́ ìyálé pátápátá. Ó wá ṣe, ọba lọ sí ìdálẹ̀ kan. Ìgbà tí ìyálé rẹ̀ àgbà pátápátá sì wá nǹkan tí ó máa ṣe tí kò rí, ó lọ wá oògùn kan. Kì í kúkú ṣe pé oògùn yìí lè pa ènìyàn ni, ṣùgbọ́n bí ó bá lè kan ẹnikẹ́ni lẹ́nu kí olúwa rẹ̀ sò lọ wérewére ni,
kí ó sì tó jí yóò pẹ́ gan-an. Báyìí ló sì ṣe tí ó fi rí Ẹ̀sánbọ̀ ààyò ọba mú. Ṣé òun ni olórí gbogbo àwọn aya ọba? Gbogbo wọn ló sì máa ń bọ̀wọ̀ olórí fún un. Òun ni gbogbo wọn máa ń pè ní ìyá. Ó bá Ẹ̀sánbọ̀ àti àwọn ìyàwó mìíràn wọ́n jókòó wọ́n ṣeré ni. Ló bá ké sí Ẹ̀sánbọ̀ tí ó ní, ẹ̀san tèmi o, Ẹ̀sánbọ̀, mo fẹ́ rí ọ. Fi àwọn alákọ̀rí wọ̀nyí sílẹ̀ kí àwa ṣeré tiwa lọ. Ẹ̀sánbọ̀ bá tẹ̀lé. Wọ́n rìn láti ojú ilé dé ojú ilé, láti àkòdì dé àkòdì, láti ìloro dé ìloro. Ìgbà tí ó ṣe wọ́n dé ilé ìyá yìí, wọ́n dé ibẹ̀ àìdébẹ̀ ló béèrè tí ó ní, kí ló máa jẹ Ẹ̀san? Onítọ̀hún náà fèsì ó ní, mo yó ìyá mi. Ó ní, o kò ní tọ́ ọbẹ̀ wò rárá. Onítọ̀hún náà tún fèsì ó ní, ẹ má ṣe ìyọnu ìyá mi, obìnrin yìí kò má tilẹ̀ béèrè mọ́. Ó yí wọlé ní ó bu ọbẹ̀, ó gbé fún Ẹ̀sánbọ̀. Ó ní, tọ́ ilé yìí lá, kò kúkú pọ̀, kò lè yó ni, mo sì ní ẹran nílé dáadáa. Kò ní ṣíṣe kò láì ṣe. Ẹ̀san tọ́ ọbẹ̀ lá, ṣùgbọ́n ọbẹ̀ fẹ́rẹ̀ má tí ì dé inú tán tí oorun fi mú Ẹ̀san lọ. Wérewére ìyá yìí ti pè gbogbo àwọn ìránṣẹ́ inú ààfin tí ó gbẹ́kẹ̀lé dáadáa tí ó sì ti fi fún ní àbẹ̀tẹ́lẹ̀ sílẹ̀. Ó ní kí wọ́n fi aṣọ àti ẹní di Ẹ̀sánbọ̀, kí wọ́n gbé sínú àpótí ńlá kan tí ó ti kàn sílẹ̀ dé, tí ó gba onítọ̀hún dáadáa, àti pé bí ilẹ̀ bá ti jàjà ṣú, kí wọ́n gbé lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí wọ́n ṣe ogolọ́gọ̀ ibojì sílẹ̀ sí. Àwọn ibojì wọ̀nyí wà fún àwọn ìránṣẹ́ ọba bí ilé ni, wọ́n sì ṣe gbogbo wọn. Wọ́n á gbẹ́ ihò ńlá, wọ́n á fi símẹ́ǹtì ṣe inú rẹ̀, wọ́n á wá gbé ilẹ̀kùn sí lórí, wọ́n á dé e mọ́lẹ̀. Ènìyàn sì lè ṣí ilẹ̀kùn yìí nígbàkigbà kí ó wọ inú ibojì bí ó bá fẹ́. Ibojì wọ̀nyí pọ̀ tó bẹ́ẹ̀ pé ibi tí wọ́n gbé tó ìlú kan dáadáa, nítorí àfi bí a bá ń pẹ̀gàn ọba ńlá ni ọba òkòǹkò, bí ó ti ní ìyàwó rẹpẹtẹ ni ó ní ìránṣẹ́ rẹpẹtẹ. Ṣùgbọ́n ìránṣẹ́ ọba ni gbogbo wọn, àti wípé ìránṣẹ́ ọba ni wọ́n gbọ́dọ̀ ṣe sí ìlú. Ààfin ni wọ́n sin gbogbo ayaba sí, ṣùgbọ́n irú ibojì tí ó ní ilẹ̀kùn yìí ni wọ́n ń sin ayaba sí, tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ẹnikẹ́ni lè wọ inú ibojì ní ìgbàkúgbà tí ó bá fẹ́. Wéré obìnrin yìí ti wí fún àwọn gbẹ́nàgbẹ́nà kí wọ́n bá òun gbẹ́ igi kí ó dàbí ènìyàn gan, kí ènìyàn náà sì wá jẹ́ ọmọbìnrin. Lẹ́yìn èyí ó bẹ̀rẹ̀ sí fọ́n owó ká, ó ń ṣe àbẹ̀tẹ́lẹ̀ kí ẹnikẹ́ni má bàa lè sọ ohun tí òun ṣe. Ó fọ́n owó náà ká tí kò mọ níbà, ó fọ́n owó ká, ó tún fọ́n dúkìá ká. Ẹni tí ó fún ní aṣọ, ẹni tí yóò fún ní aṣọ, ẹni tí yóò fún ní gèlè, ẹni tí yóò fún ní ọ̀pọ̀lọpọ̀ èlò. Bẹ́ẹ̀ ni ó ṣe fún gbogbo wọn. Ó fi owó bo ìbàjẹ́ mọ́lẹ̀, tí ó fi dúkìá pọ́n ibi ní gbinrin. Bẹ́ẹ̀ ni Olódùmarè dákẹ́ jẹ́jẹ́, ó mọ ohun tí ó máa ṣe. Àwọn tí ó ti fi owó fún ṣe ibojì fún igi tí gbẹ́nàgbẹ́nà gbẹ́, wọ́n di igi bí ẹni di òkú, wọ́n gbé sí ibojì di ọba. Ṣùgbọ́n kinní kan ni ó ṣẹlẹ̀ sí Ẹ̀sánbọ̀ tí wọ́n dé pa sínú pósí láì jẹ́ pé ó kú. Báyìí ni ọkùnrin oníṣòwò kan wá sí ìlú yìí láti ta ọjà. Orúkọ rẹ̀ a máa jẹ́ Alábàápàdé. Ó jẹ́ ènìyàn kan tí ó rí jẹ dáadáa, ó sì kó ọjà púpọ̀ wá. Ìgbà tí ó di alẹ́, ó rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀, ó ṣeré bá òde lọ. Ẹsẹ̀ rẹ̀ ṣàdédé yà sí ibi tí wọ́n ṣe ibojì rẹpẹtẹ lọ sí yìí ni. Ó bá rin ibẹ̀ kiri, ibi tí ó ti ń ronú ọjà tí ó gbé wá, kò mọ ìgbà tí ilẹ̀ ṣú tí òṣùpá yọ. Ìgbà tí ó ṣe, ó dédé rí àwọn ẹnìkan tí wọ́n tó bíi mẹ́rin tí wọ́n ń gbé nǹkan tí ó ju àpótí gbọọrọ kan dé. Wọ́n gbé nǹkan náà bọ́ sínú ihò kan, wọ́n ṣe bẹ́ẹ̀ tán wọ́n lọ. Bí wọ́n ti lọ tán ni ọkùnrin yìí bá ibi tí àwọn ọkùnrin bíi mẹ́rin wọn ní gbé sílẹ̀ lọ. Ó dé ọ̀hún lóòótọ́, ṣùgbọ́n ó rí i pé ṣe ni wọ́n kan àpótí gbọọrọ tí wọ́n gbé wá pa.
ó bá múra ó di ibi tí ó wọ̀ sí ó dé ọ̀hún ó mú nǹkan tí yóò fi yọ ìṣó ó tún padà dé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ó ń yọ ìṣó wọn nì kí ló máa rí nínú àpótí ó rí obìnrin tí ó lẹ́wà tó bẹ́ẹ̀ tí ó ṣòro láti ṣe àpèjúwe ẹwà rẹ̀ ó rọ́jú mí nítorí díẹ̀ báyìí ló kù kí ó kú pátápátá ó bá bẹ̀rẹ̀ sí tọ́jú obìnrin yìí ó ń fẹ́ òyì sí i ó ṣe bẹ́ẹ̀ títí ojú rẹ̀ wálẹ̀ díẹ̀ ó bá gbéra ó kì í ré mọ́lẹ̀ ó tún di ibi ẹrù rẹ̀ ó dé ọ̀hún ó mú ọbẹ̀ tí ó ti pèsè ó bù ú ó mú ẹ̀kọ tútù ó bu omi ó gbéra ó di ibi tí ọmọ yìí wà ó dé ọ̀hún ó fún un ní oúnjẹ ó jẹ ó fi omi fún un ó mú ọkọ obìnrin yìí wálẹ̀ nísinsìnyí wá ní alábàápàdé wá di ilé tí ó ń gbé àti ibi tí ó fẹ́ kí òun mú òun lọ ìsinsìnyí wá ní alábàápàdé wá di ilé tí ó ń gbé àti ibi tí ó fẹ́ kí òun mú òun lọ èsì tí ẹ̀san ń bọ̀ fún kò ju èyí ó ní ìwọ ni olùgbàlà mi ibikíbi tí o bá ń gbé ní ilẹ̀ yìí ni kí o máa mú mi lọ báyìí ni alábàápàdé mú obìnrin ó bá lọ sí ibi tí ó dé sí ṣùgbọ́n ó dára púpọ̀ pé ilé èrò tí ó dé sí wà ní ìkángun ìlú àti pàápàá pé ìyàwó ọba yìí kì í jáde sí gbangba tẹ́lẹ̀ nítorí kò tilẹ̀ sí ẹni tí ó mọ̀ rárá iyàrá kan ni ọkùnrin yìí máa ń gbé ṣùgbọ́n ibùsùn méjì ló wà níbẹ̀ òun sùn sí ọ̀kan ayaba yìí náà sùn sí ọ̀kan ṣùgbọ́n bí gbogbo rẹ̀ ti rí kò yí ayaba yìí pàápàá jù bẹ́ẹ̀ lọ ó mọ̀ pé inú ààfin ni òun máa ń wà tẹ́lẹ̀ ó mọ̀ pé inú ibojì ni alábàápàdé ti rí òun ṣùgbọ́n bí ó ti ṣe dé ibẹ̀ kò yé kò sì tún yé alábàápàdé pẹ̀lú ẹni tí alábàápàdé pàápàá jẹ́ kò yé ẹ̀san ń bọ̀ ṣùgbọ́n ó mọ̀ pé ẹni tí ó rí jẹ dáadáa ni nítorí ilé èrò tí ó dé sí dára tó ààfin dáadáa ibùsùn tí àwọn méjèèjì sì sùn sí kò rí ẹ̀yìn bí a bá fi wé èyí tí ẹ̀san ń bọ̀ ń sùn ní ààfin. ilé ọjọ́ kejì mọ́ wọ́n jẹun ìgbà tí wọ́n jẹun tán ni alábàápàdé pe ẹ̀san ń bọ̀ tí ó bẹ̀rẹ̀ sí sọ ìtàn ti ara rẹ̀ fún un bí òun ti jẹ́ oníṣòwò tí Ọlọ́run bùkún dáadáa tí ó sì jẹ́ pé ìgbà kìíní tí òun máa wá sí ìlú náà ni òun rí ẹ̀san ń bọ̀ yìí ó tò gbogbo nǹkan tí ó mọ̀ nípa ara rẹ̀ pátápátá ìrètí rẹ̀ ni pé ìgbà tí òun bá tó ti òun ayaba yìí náà yóò fi ẹnu lé ti ara rẹ̀ ṣùgbọ́n irọ́ ni kò ṣe bẹ́ẹ̀ rárá nǹkan tí ó sàsọ gbẹ̀yìn ni pé òun kò ní tí ì sọ ìtàn ara òun fún alábàápàdé ṣùgbọ́n pé kí ó sì jẹ́ kí àwọn jọ máa gbé pọ̀ náà báyìí ni wọ́n ń ṣe wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ṣùgbọ́n ọ̀tọ̀ ní ibùsùn tí olúkúlùkù ń sùn ní alaalẹ́ bí alábàápàdé bá ti jáde lọ kò ń pẹ́ padà wálé nítorí kí ojú má bàa kún àlejò rẹ̀ ọjọ́ kan báyìí tí ó ṣe bí ẹni pẹ́ díẹ̀ ọ̀rọ̀ àánú ni ẹ̀san ń bọ̀ sọ jáde lẹ́nu ó ní kí ní ṣe tí o pẹ́ tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kò dájú pé o tilẹ̀ mọ̀ bí o ti jẹ́ sí mi wò mí olùgbàlà ló jẹ́ aláfọkàntán ni ọ́ fún mi ìwọ ni omi tútù bí òjò dídì tí ó ń ṣàn láti inú àpáta ọkùnrin kan rí i nítorí tí ó sì ti rìn ní ọjọ́ mẹ́ta gbáko nínú ọ̀dàn láì rí omi mu oòrùn ti pa á láàárọ̀ ó ti pa á lọ́sàn-án ó ti pa á lálẹ́ ọ̀nà ọ̀fun rẹ̀ ti gbẹ bẹ́ẹ̀ ni ọkùnrin náà sáré sí omi yìí ó bù ú ó mu ó bá ìfun rẹ̀ lọ ó lọ sínú àpòlùkù àyípadà dé ẹ̀dọ̀fóró àti ẹ̀dọ̀kì ọkàn àti ìwé iṣan ara àti oríkèé gbogbo àwọn wọ̀nyí tí wọ́n ti gbóná di tútù gbogbo ara tútù ṣẹ̀ṣẹ̀ báyìí ló jẹ́ sí mi ìwọ alábàápàdé tí Olódùmarè gbé pàdé mi. báyìí ni ọ̀rọ̀ tí obìnrin náà sọ ṣùgbọ́n ó rí i pé kò sí nǹkan tí alábàápàdé lè rí fàyọ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí nǹkan tí ó lè rí fàyọ ju pé ó gba òun sí ẹni pàtàkì fún ara rẹ̀ kò jẹ́ kí ẹnikẹ́ni mọ ohun tí òun jẹ́ yálà ẹrú ni òun o yálà ọmọ ni yálà ọmọ ọba ni òun yálà ọmọ ènìyàn kan lásán ni kò sí ohun tí ẹnikẹ́ni lè sọ. fún ìgbà díẹ̀
alábàápàdé pàápàá kò jàǹpátá mọ́ wọ́n jọ ń bá eré wọn lọ ṣùgbọ́n bí ó ti wù tí obìnrin fi ìwà pamọ́ tó bí ó bá nífẹ̀ẹ́ ọkùnrin kan lọ́kàn ìgbà tí ó bá ṣe onítọ̀hún á mọ̀ pé ó fẹ́ òun bákan náà ni fún ọkùnrin bí ọkùnrin bá ń fẹ́ràn obìnrin àti mọ obìnrin kò pẹ́ jọjọ àwọn méjèèjì wọ̀nyí bẹ̀rẹ̀ sí mọ̀ pé àwọn fẹ́ràn ara wọn ṣùgbọ́n sùúrù ọkùnrin kì í tó ìbàjẹ́ pé sùúrù ọkùnrin a máa tó ni obìnrin ni ìbá kọ́ máa sọ pé kí ọkùnrin fẹ́ òun ó déédéé di òru ọjọ́ kan ni alábàápàdé kúrò ní ibùsùn tirẹ̀ ó lọ sí ti ẹ̀sán bọ̀ ó dé ọ̀hún ó jí ó ní kí ó súnmọ́ ẹ̀gbẹ́ ògiri òun fẹ́ sùn tí ẹ̀sán bọ̀ bá ṣáná sí àtùpà ó bọ́ ọ̀kan nínú àwọn ẹ̀wù ọrùn rẹ̀ ó wá fi nǹkan kan hàn alábàápàdé ó fi ẹ̀wù tí ó kángun ara hàn kí ó ka nǹkan tí wọ́n ti kọ sí ẹ̀gbẹ́ rẹ̀ ohun tí wọ́n ti hun mọ́ ẹ̀gbẹ́ ẹ̀wù náà ni èyí èmi kò lè bá ẹlòmíràn pín ọ ní òde ayé èmi ló ní ọ títí ikú aláyélúwà òkòǹkò ìgbà tí alábàápàdé rí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe ni ara rẹ̀ rọ ilẹ̀ wọ̀ ó ní tàbí ayaba ni ọ́ onítọ̀hún náà fèsì òní ààyò ni mo jẹ́ pẹ̀lú ẹni tí mo bá ní kí aláyélúwà lílé lọ ni ẹni tí mo bá sì ní kí ó pa pípa ni pẹ̀lú aláyélúwà kò ń kó iyán mi kéré alábàápàdé bá tún béèrè òní báwo ló wá ṣe dé inú àpótí nínú ìtẹ́ òkú òun náà dáhùn ní èyí kò yé mi pàápàá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kinní kan ni mo rántí òun ni pé ìyáálé mi àgbà pátápátá ní ààfin ló gbé ọbẹ̀ kan fún mi tí mo lá ṣùgbọ́n bí mo ti ṣe dé inú àpótí kò yé mi dáadáa alábàápàdé tó béèrè òní ṣé ìyáálé rẹ yìí fẹ́ràn rẹ ó dáhùn ó ní ti ojú ó fẹ́ràn mi ṣùgbọ́n olódùmarè ló mọ ti ọkàn sì gbọ́ bí kò tilẹ̀ fẹ́ mi tọkàntọkàn ńkọ́ ó ṣe bí ó lè mú jẹ ni ó tí o gẹ́gẹ́ bí orúkọ mi ẹ̀san ń bọ̀ ẹ̀san kò ṣàìdé bá a nígbà tí alábàápàdé wa tún béèrè tí ó ní èwo ni a ó á ṣé kí a wá ọ̀nà kí o padà sí ààfin ẹ̀san kékàrà ó ní lílọ àbí ńlá bí aláyé bá fojú kàn mí ìyà tó máa tún fi jẹ mí yóò burú ju ikú lọ ṣùgbọ́n tìrẹ kò ní àní-àní pípa ló máa pa ọ́ wérewére ìpa oró sì ni nítorí ó rí mi lọ́dọ̀ rẹ gan bí àwa ayaba bá ń bọ̀ lọ́jà ọjà ń tú ni ọkùnrin tí kò bá sá bí bẹ́ẹ̀ ni ọba yóò bẹ́ lórí tí ó burú tí ó ju májèlé lọ báyìí ni ṣe ni kí o jẹ́ kí a jọ máa gbé bí àtijọ́ ń gbé yìí àwọn tí ó ń gbé agbègbè yìí kò kúkú mọ̀ mí ìgbà tí o bá sì ta ọjà rẹ tán kí o jẹ́ kí a kúrò ní ìlú yìí kí a wá ibòmíràn lọ. Ibi tí wọ́n ṣàbá ọ̀rọ̀ náà dé nìyí ni alábàápàdé fa aṣọ rẹ̀ létí tí ó wọ̀ lọ gẹ̀rẹ̀ sí ibùsùn tí òun ti sùn sí tẹ́lẹ̀. Láti ìgbà yìí lọ ni àwọn méjèèjì ti mọ̀ bí àwọn ti jẹ́ sí ara wọn. Wọ́n jọ ń jẹ wọ́n sì jọ ń mu wọ́n túbọ̀ ń fẹ́ràn ara wọn sí i. Ìgbà kan báyìí ni èṣù tilẹ̀ fẹ́ bọ́ sí àárín wọn tí ẹ̀san ń bọ̀ dìde láàrin òru tí ó lọ sùn tí alábàápàdé jíjí tí onítọ̀hún jí tí ó rí i ṣe ló rọra dìde ní ibùsùn tí ó jókòó lé orí àga. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wá lọ wo ohun tí ó ti ṣẹlẹ̀ ní ààfin. Ọmọ Owú tí ó jẹ́ ìyálé àgbà àwọn ayaba pátápátá tí ó ti ẹ̀tàn mọ́ àpótí yìí ṣe bí ó ti kú ni nítorí lẹ́yìn èyí tí àwọn ìránṣẹ́ ọba ní ààfin lọ wo ibojì tí wọn kò rí àpótí mọ́ wọn kò sọ fún un. Ṣùgbọ́n ó ti wá ibojì ní ààfin ó mú onírúurú aṣọ ńláńlá ó fi di ère tí ó gbẹ́ ó gbé sí ibojì yìí aṣọ àrán kò níye dàmásì kò ṣeé kà ó di igi yìí ó wú báǹtù ó wá mú sìmẹ́ǹtì ó rẹ́ gbogbo àyíká ibojì náà dáadáa ó wá kò ní ọ̀dà ní oríṣiríṣi ó fi sílẹ̀ di ọba gẹ́gẹ́ bí a ti kọ́ sọ. Ṣe ni wọ́n máa ń gbẹ́ ihò ńlá tí wọ́n máa ń ṣe ilẹ̀kùn sí i lórí tí wọ́n máa ń gbé òkú sí bí ayaba bá kú. Lóòótọ́ tí ẹnikẹ́ni lè rí òkú yìí nígbàkigbà tí ó bá ti ṣí ilẹ̀kùn ni.
báyìí ni ọmọ Owú ṣe ó wá kọ àkọlé kan lé orí ibojì yìí. Ohun tí ó kọ náà nìyí: níhìn ni ẹni rere sùn sí, ẹ̀san ń bọ̀. Ayaba tí ó ju ayaba lọ, oníwà tútù, oníwà pẹ̀lẹ́, ọlọ́gbọ́n, olóye, ìtànná olóòórùn dídùn láàrin ọmọ ènìyàn. Òṣùpá rẹ̀ ṣe báyìí, ó wọ òkùnkùn lọ́sàn-án gangan. Ó di gbére, máa retí mi. Ó di ọjọ́ àjíǹde kí a tó pàdé ní òde ọ̀run. Máa múra dè mí. Èmi náà kò ní pẹ́ wá bá ọ, nítorí bí o ti fi mí sílẹ̀ nínú ayé yìí, ayé náà kò lè gbádùn fún mi mọ́. Ó dìgbà o, ọ̀rẹ́ mi, olùfẹ́ mi, ẹni tèmi láéláé. Láti ọwọ́ ọmọ Owú, olórí àwọn ayaba. Kinní kan wá ní obìnrin yìí, ọmọ Owú, ní agbára kan. Ó lè sọkún nígbàkígbà, yálà inú rẹ̀ bàjẹ́, yálà inú rẹ̀ dùn. Ìgbàkígbà tí ó bá ń fẹ́ sọkún, kí ó máa bá ẹkún lọ ni, kí omi sì máa dà lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni. Ìgbà tí ọba ti ìdálẹ̀ dé, ẹkún ló fi kí i. Ibi tí ó tilẹ̀ ti ń sọkún yìí ni ọba ti fura pé nǹkan kan ti ṣe lẹ́yìn òun. Ìgbà tí ó sì wá gbọ́ ńkọ́, ọba pàápàá bú lóhùn rárá ní ojú ayé gbogbo. Ṣe ni ohùn rẹ̀ ń dún bí àrá ojú ọ̀run tí ó ń bú hàhàhà lójú gbogbo ayé, ohun tí ọba kò gbọdọ̀ ṣe. Ìgbà tí ó ṣe tí ọba balẹ̀ díẹ̀, tí ó wo ibojì, tí ó rò pé ti ìyàwó òun ẹ̀san ni, láì mọ̀ pé ti igi ni. Ó dúpẹ́ lọ́wọ́ ọmọ Owú, ìyálé rẹ̀ àgbà, pé ó ṣe ẹ̀yìn ìyàwó rẹ̀ dára bẹ́ẹ̀. Lẹ́yìn èyí, òun náà wá pàṣẹ kí wọ́n bá òun gbé àkọlé tí òun pàápàá lé ibojì náà. Ọ̀rọ̀ tí ó kọ nìyí: ẹ̀san ń bọ̀, ẹ̀san ń bọ̀, ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló dàbí rẹ lóde ayé? Obìnrin wo ló lè tọ́jú ọkọ tó ọ? Ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló lè dámọ̀ràn rere tó ọ? Ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló lè wá oúnjẹ dára tó ọ? Ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló lè ṣe àjò ọkọ tó ọ? Ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló lè ṣègbẹ́kẹ̀lé tó ọ? Ẹ̀san ń bọ̀. Obìnrin wo ló tún ṣe é gbẹ́kẹ̀lé? Ẹ̀san ń bọ̀. Ká gbẹ́kẹ̀lé lórí owó. Ẹ̀san ń bọ̀. Ká gbẹ́kẹ̀lé lórí ọmọ. Ẹ̀san ń bọ̀. Ká tọ́jú ilé. Ẹ̀san ń bọ̀. Ká tọ́jú ará. Ẹ̀san ń bọ̀. Ká tọ́jú ẹbí. Ẹ̀san ń bọ̀. Kò sí èyí tí ó tú ọ nínú àwọn obìnrin. Ó ti ṣe báyìí, ó lọ kí n tó dé. Ó fi ayé yìí sílẹ̀ fún mi. Ó ti fi ilẹ̀ bora bí aṣọ. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ti kú, tí ẹ bá ń wo àwọn tí ó wà nínú ayé, ẹ má ṣe gbàgbé ayé o, má ṣe gbàgbé ayé o, má ṣe gbàgbé ayé o. Sì máa múra sílẹ̀ dè mí. Wéréwéré ni mo máa wá bá ọ, nítorí ó ti jẹ́ olóòótọ́ obìnrin fún mi nínú ayé. Dandan ni kí n fi ọ lóde ọ̀run. Kò sí ẹni tí ó lẹ́wà bí rẹ nínú ayé. Dandan ni kí o lẹ́wà lóde ọ̀run. Ẹ̀san ń bọ̀ mi tòótọ́. Ẹ̀san ń bọ̀ mi àtàtà. Ẹ̀san ń bọ̀ mi pàtó. Ẹ̀san ń bọ̀ mi pàtàkì. Ẹ̀san ń bọ̀ mi ọjọ́ ń bọ̀ tí a ó fi ojú kan ara wa. A gbé ọ̀wọ̀n yìí kalẹ̀ láti ọwọ́ ọkọ olóòótọ́ obìnrin. Ẹ̀san ń bọ̀ láti ọwọ́ ọkọ rẹ aláyélúwà ọba Òkòǹkò. Àkọlé tí ọba náà kọ sí ibojì obìnrin yìí ni a kà sílẹ̀ yìí. Ẹ̀yin náà yóò rí bí ó ti jẹ́ sí ọba. Ṣùgbọ́n nǹkan tí ó wà ní ọkàn ọba Òkòǹkò ní kí ẹ jẹ́ kí a wò, nítorí òun ló lè ṣe àǹfààní fún ni. Ẹ̀san ń bọ̀ bímọ fún ọba Òkòǹkò. Ipò tí ọba sì fi òun sí yàtọ̀ sí ti àwọn ayaba mìíràn. Bí ó wí pé kí Òkòǹkò pani, kí ó pa ni. Bí ó wí pé kí Òkòǹkò fi ìyà jẹ ènìyàn, kí Òkòǹkò fi ìyà jẹ ni. Ṣùgbọ́n Ẹ̀san kò hùwà burúkú sí ẹnikẹ́ni. Bí ó ti fẹ́ràn àwọn ọmọ tirẹ̀ ló fẹ́ràn ọmọ ọlọ́mọ. Èyí tí ó tún wá dára púpọ̀ jù nínú ìwà obìnrin náà ni pé kò ní ìwà búburú nínú tí ó wà nínú púpọ̀ nínú àwọn obìnrin láti máa bá bàbá jẹ́ lójú ọmọ. Àwọn obìnrin mìíràn á gbé wèrèpè sí ọmọ wọn ní àtàrí. Wọ́n á sọ ọmọ di ìjàngbọ̀n kalẹ̀. Bí ọmọ kò bá sì lè ní ọkàn ara rẹ̀, dandan ni kí ó ṣìṣe. Ìyá ọ̀rẹ́ mi kan bú bàbá rẹ̀ títí bàbá náà fi kú. Ó tún kú tán.
ó tún ń bú u. Ọ̀rẹ́ mi wá láàyè pé ó tó láti fi òpin sí bíbú bàbá òun nítorí àti òun àti ìyá òun bàbá ló jẹ́ kí àwọn rí àǹfààní tí àwọn ń jẹ. Bí ó bá tún bú bàbá òun mọ́ kò ní fi ojú kan òun mọ́ láéláé gẹ́gẹ́ bí ọmọ. Báyìí ni púpọ̀ nínú àwọn obìnrin máa ń ṣe. Irú ìwà yìí tí kò sí lọ́wọ́ Ẹ̀sánbọ̀ ló mú kí ikú rẹ̀ ká ọkọ rẹ̀ lára. Lẹ́yìn tí ó gbọ́ tí ikú rẹ̀, ọba yìí pinnu láti máa sọkún ìyàwó rẹ̀ náà ni. Ní ọjọ́ márùn-ún ní igbe sì ń ta ní ààfin láti ẹnu ọba Òkòǹkò. Báyìí ni ọba yìí ṣe fún odidi oṣù 6 tí kò sì mọ̀ rárá pé Ẹ̀sánbọ̀ kò kú. Ó wá ṣe ní ọjọ́ kan, ọba yìí rọra fi ẹ̀yìn lé ilẹ̀ lórí ibùsùn rẹ̀. Ó dijú, ó ṣe bí ẹni pé òun sùn lọ, kò sùn rárá. Ó ṣáà ń fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ni nítorí Ẹ̀sánbọ̀ ni ẹni tí máa gbà níyànjú tẹ́lẹ̀ rí. Òun ló sì máa ń sọ ohun tí òun bá gbọ́ ní òde fún un. Ìgbà tí kò sì sí mọ́, ọba kò gbọ́ nǹkan kan. Eléyìí ló mú kí ọba náà máa lo irú èdè yìí kí ó ṣe bí ẹni pé òun sùn kí ó má sùn rárá. Ọjọ́ ti lọ. A ó máa dánu dúró ní àṣálẹ́ lórí ètò Àyọkà. Ẹ jẹ́ ká tó pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Èmi a máa sọ pé kẹ́lẹ́mi má gbà á. Ọláìdé ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọmọ wọn nílùú Gbọ̀ngán, ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre Olóhùn. Mo ṣetán mo fẹ́ máa lọ lé bàbá àtìyá tó bí mi lọ́mọ. Mo ní kẹ́lẹ́mi má gbà á. A kú ìmúra ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Ká tó pàdé níjọ́ mẹ́jọ. Ó dàbọ̀. Ọláìdé ọ̀rọ̀ ọmọ wọn nílùú Gbọ̀ngán Olúfì. Ṣé o tún ti dé sórí ètò Àyọkà rẹ̀? Ọláìdé ọ̀rọ̀ ọmọ wọn nílùú Gbọ̀ngán Olúfì. Ṣé o tún ti dé sórí ètò Àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland American time. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ló ti lò níbẹ̀ lẹ́hìn ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan la gbọ́ fún ètò yẹn.